gbogbo ẹni bá ní Abubakar àtànábì ní bẹ́nu kòtò làákàyè ń tọ̀ ń ní ọ̀ lálàáfíà torí pé làákàyè rẹ̀ etí ilé náà ní ti ń jẹ ọ̀wọ́nú bí àlàáfíà ní máa wà èyí tí káàbù làbárì gbé wá ní ń bẹ lọ́wọ́ rẹ̀. lọ́lọ́run wá ní sọ fún Abubakar ránṣẹ́ sí Abubakar wípé tó bá di àsìkò báyìí ẹ jáde ni wọ́n bá fi wá jáde wọ́n wá jáde nu ànábì jáde ànábì ó jáde ọkàn wọn lẹ́nu ọ̀nà. ojú orí bẹ̀ kọjá wípé àwọn aláìmọ̀kan là ń pè láwọn àbá àwọn aláìmọ̀kan. lànàbì bá lọ Abubakar ló ní jáde ẹ̀yà máa lọ bí wọ́n ṣe wá kú lé nìyẹn ó tó wá di wípé ànábì wá ní wọ́n tẹ̀lé wa o wọ́n lè pa wa o èyí tó kù ní wípé wọ́n Abubakar ló ní báwo ni Abubakar ló ti ṣètò ẹni tó mọ̀nà ọ̀rọ̀ tí kì í sọ̀nà tí gbogbo yẹn fẹ́ gbà òun lẹ́yìn náà ibi tá a dùn sí tí wọ́n ti gbogbo tí wèrè wọn tí wọ́n èsì tí ìrọ̀ lójú wọn mo ti ṣètò bẹ́ẹ̀. ọ̀rọ̀ pa Abubakar àtànábì ní bẹ́ẹ̀ nù kòtò ọ̀rọ̀ yẹn ò nílò ọ̀rọ̀ wọn ò lálàáfíà ẹni ọ̀ṣọ́rú ọ̀rọ̀ nìgan tóun náà gbà wọlé bẹ́ẹ̀ ìmọ̀ rẹ̀ ò lálàáfíà ni. làwọn ará Mákà bá wá kì í afátúlà sáré àwọn tí ọmọ tán pé sẹtíù ni wọ́n gbé wá rárá sẹtíù ti kú ń jọ wọn bí ànábì. gbogbo ẹni bá ní Abubakar àtànábì ní bẹ́ẹ̀ nù kòtò làákàyè ń tọ̀ ń ní ọ̀ lálàáfíà torí pé làákàyè rẹ̀. ẹni bóńdà ń pé àṣejù kò fẹ́lẹ́ gáàrin wọ́n ṣe dé kó lámìyàrí mọ́ wọ́n yẹ kúrò náà má bẹ̀rẹ̀ gáàrin mi ní àárín mi. ojú orí bẹ̀ kọjá wípé àwọn aláìmọ̀kan là ń pè láwọn àbá àwọn aláìmọ̀kan òun làwọn. àfà Jaqmal ọ̀rọ̀ rẹ̀ ò lè dùn àmọ́ ó ti bú àwọn àfà aláàfáà ọ̀wọ̀ àmọ́gbà tó padà wà bú àfà rẹ̀ ṣe ti rí báyìí àwọn èèyàn gbójú kò ń bẹ̀ fún àfà Jaqmal ni ó bú Àlájì àgbà fáá ẹnu tèmi gbàmú ni dá sí àfà bàbá mi àfà mi Àlájì àgbà ó bú Ṣéhù Tájúlà Àdábì fáá ẹ̀yin èèyàn sẹ́rí pé ní táwọn àfà máa sọ sẹ́rí pé bẹ́ẹ̀ ni Jaqmal ọmọ ìgbà tó wá ń padà bú Abalágége. Anẹ́rù takúlù bá dọ̀ ha ìlàmùta jídí máa takúlù. Anẹ́rù takúlù bá dọ̀ ha ìlàmùta jídí máa takúlù. Kí ni bẹ̀rẹ̀ ẹ̀wì? Fannaru takulu ba'daha ìlànà tàjíjẹ máa takulu. Àwọn tí wọ́n yẹjọ́ ọ̀rọ̀ Felix of Nola tí wọ́n ń kó padà sí bàbá wa Alágége tó ní lẹ́nu pé bẹ́ẹ̀ kọ́ ilé ẹnì kankan kọ́ ni wọ́n dá ìmọ̀ yìí sí. Ilé ẹnì kankan kọ́ ni wọ́n dá ìmọ̀ yìí sí o. Gbogbo wa jọ lọ kọ́ ni. Gbogbo wa jọ lọ kọ́ ni o. Ìwọ àfà Jaqmal wá gbéra ó wá nítorí kọ́nsà máa pọ̀ ọmọ ọ̀rọ̀ sọ ọmọ bàbá Alágége ọmọ ọ̀rọ̀ sọ ọmọ ọ̀rọ̀ sọ wọ́n wá ní gbogbo ẹni tó bá ó wá sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹni tó bá ní Ànábì àti Abubakar lọ́wọ́ àánú òhò yẹn ọpọlọ wọn ò lálàáfíà tí bàbá tèmi sì bẹ́ẹ̀ náà tó wí. Bàbá wa àgbà dé kí ní tàná sì bẹ́ẹ̀ náà wọ́n tó wí bẹ́ẹ̀. Táàfà mi bàbá àgbà ní máa dùn bẹ́ẹ̀ náà tó wí. Àgbà ní máa dáwọn náà bẹ́ẹ̀ náà tó wí. Tí gbogbo àwọn èèyàn ọba wá kún ọ lójú ṣé Sheikh Adamu náà ò tún kún ọ lójú ni. Sheikh Adamu sì wí bẹ́ẹ̀. Kódà mo mọ ohun tí wọ́n fi wí àti bí wọ́n ṣe wí mọ́ há ni. Mo lè sọ̀rọ̀ bí Sheikh Adamu ṣe sọ̀rọ̀ níbi tí mo fẹ́ràn Sheikh Adamu ni. Ẹ̀yin yẹn wa tá wá jọjọ́ lọ́mọ kéwú ẹ dákun ẹ ṣe sùúrù lórí bí àfà Jaqmal ṣe fẹnu rọ́mí. Bó ṣe sàfáhà gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ṣe ti rí báyìí wọ́n bá jẹ́ pé àfà kan tí è ṣe ara wọn lọ́ bá sọrú ọ̀rọ̀ Ọlọ́run lọ́mọ èèyàn tí ó ti dìde pé olórí gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ò pé olórí wọn ò pé iná nìkan nù yín wílẹ̀ sọ̀rọ̀ yìí.
gbogbo ẹyẹ tí Jaqmal ti bú bàbá wa tó ti bú àwọn àfáà wa ṣe rí pé kò nídìí ká bínú ó ti padà bú àfáà rẹ̀ o ẹgbọ́ ẹ bá yanjú ẹ̀ bàbá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ bàbá wa Lágége tàná wọ́n ní Ànábì àtàbúbákàrì ní ń bẹ nínú hù bàbá tèmi wí bẹ́ẹ̀ Aláàjì àgbà wí bẹ́ẹ̀ bàbá bá kíní wò wí bẹ́ẹ̀ oníwàásí àgbáyé wí bẹ́ẹ̀ bàbá Lágbàjì wí bẹ́ẹ̀ bàbá Lámúnigun wí bẹ́ẹ̀ bàbá lórí aré wí bẹ́ẹ̀ bàbá Láyé gbà mí wí bẹ́ẹ̀ bàbá wa Tájùlẹ̀ Àdábì Lágbé ní bàbá wí bẹ́ẹ̀ bàbá wa Isa Akédélé wí bẹ́ẹ̀ Sheikh Sulaiman Ambeya wí bẹ́ẹ̀ Professor Abdulrazak Alaro wí bẹ́ẹ̀ Professor Abdulrahman Kakuri wí bẹ́ẹ̀ Dr. Fadil Imam wí bẹ́ẹ̀ Dr. Sirajuddin Asra wí bẹ́ẹ̀ Dr. Albardi wọ́n wí bẹ́ẹ̀ Professor Khidiru wọ́n wí bẹ́ẹ̀ Abba sẹ́ni pé téèyàn bá ti ń jẹ́ onísọkúsọ onímọ̀gbà tí ó sọ ìsọkúsọ ń sáyé ara tiẹ̀ náà ìwọ Jaqmal ọjọ́ ọmọ bàbá Lágége ẹni tó ń jó ọkọ rẹ̀ ó wí bẹ́ẹ̀ ó sì ti nílà káyẹ ẹni wọ̀n lálàáfíà